tí mo padà sí bí òun náà ló pè mí pé kí n wá ṣe security mi ṣe rí èsì iṣẹ́ mi ní tí mo ṣe ìkejì tí mo ṣe gan mo wá lé ni. Kí lórúkọ ẹni tó pè é kí wá ṣe security yẹn? Ìyẹn Matthew okay. Edo. Kódà iṣẹ́ security tí mo ṣe yìí àwọn mọ̀lẹ́bí gan wọn mọ̀ pé ilé ayé ti rí bẹ́ẹ̀ sí mi pé mo padà sí ṣiṣẹ́ security because epo ni mò ń tà. Epo pupa. Mo níyàwó, mo lọ́mọ 5 gan. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni táyé ń yẹ kó máa ṣọ́ra. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajára Màlẹ́fà TV pé ẹ ṣé ẹ kú ìgbà gbogbo. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá látara iṣẹ́ tá à ń gbé síta a kí ẹ̀yin náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń kí àwa náà wá kú ọ̀rọ̀ ìlú a kí ẹ̀yin náà o. Agbára Ọlọ́run bá àwa àti yín àní fi tiwa ṣe tẹlòmíì. Orílẹ̀-èdè Nàìjíríà yìí yóò dáa. Ìfọ̀kànbalẹ̀ eléyìí tó làmìlaka yóò padà jọba lórílẹ̀-èdè yìí. Ọ̀dọ́kùnrin tí àwọn olójú yín lórúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim. Mo máa ń sọ wípé ẹni tí tiẹ̀ ti jóná kó má kóná mọ́ tiwa àdúrà ńlá tó yẹ kẹ́dà máa ṣàmì sí ni. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wo fọ́nrán yìí látòkèdélẹ̀ nítorí wípé ìjà ò tó jà lẹ́nìkan sọ wípé òun ọkùnrin Ọlọ́run má jẹ́ arápadà sáìdá. Mo fẹ́ wa kó bá wa fẹ́ mú kọ wa kó dákun dábọ̀ kó bá wa kọ́. Ibrahim yìí jẹ́ kó yé wa wípé òun òṣìṣẹ́ security rí o. Ṣùgbọ́n ọrọ̀ ajé tòun ló dorí kodò lẹ́ni tó ti ń fi mílíọ̀nù ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní níbi tóun ti ń ṣe ọrọ̀ ajé oríṣiríṣi ìpèníjà dìde lòun wá wò pé díẹ̀ ò tó fọmọkùnrin ló fi gbaṣẹ́ security lọ. Ṣíṣiṣẹ́ security tó ń ṣiṣẹ́ security ló ti bá Ahmed bàbá pupa pàdé. Tí Ahmed bàbá pupa jẹ́ olórí àwọn tí wọ́n wà lẹ́ka iléeṣẹ́ security gẹ́gẹ́ bí bàbá pupa fúnra ẹ̀ ti dárúkọ àwọn 4 kan tẹ́lẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ security yìí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Ibrahim dárúkọ. Ibẹ̀ ni Ibrahim yìí wà tí bàbá pupa ti jẹ́ olórí wọn tó fi wá pò wọ́n. Ẹ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ àwọn tó kù tí wọ́n ti rọ́wọ́ mú wípé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé òun fẹ́ máa kó àwọn irinṣẹ́ kan jáde níbẹ̀. Tí ẹ bá dẹ̀ gbàgbé nínú ìfiléde tí mo fi léde lórí ọ̀rọ̀ bàbá pupa ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ló débẹ̀ tí wọ́n fi rí wípé ìbọn yìí bó ló ti rí i ló fi wá ṣàlàyé wípé ẹ ṣeun jẹ́jẹ́ o bàbá dúdú ló ní ìbọn yìí eléyìí tá a mọ̀ sí Lékan Bákàrè òun sì ló ti fi ń pa àwọn èèyàn ní ìlú Abẹ́òkúta. Ibẹ̀ ni àṣírí ọ̀rọ̀ ti tú. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni wípé wọ́n máa ń jí àwọn ohun èlò iléeṣẹ́ kó. Ohun èlò iléeṣẹ́ tí wọ́n jí kó yìí ni wọ́n ní kí wọ́n lọ ṣiṣẹ́ ìwádìí náà fi bá bàbá pupa pẹ̀lú ìbọn lọ́wọ́. Ibrahim wá ń jẹ́ kó yé wa wípé bàbá pupa ló kàn pé òun àtàwọn kan níjọ́ kan pòun fẹ́ ṣiṣẹ́ báyìí ó ní kò dẹ̀ sí nǹkan tóun lè ṣe sí i làwọn ṣe ní kó dẹ̀ ó ló fóun lówó o ṣùgbọ́n ẹnu ọlọ́fà ni mo ta ti ń dùn. Ẹ jẹ́ ká máa fi àkókò ìbára wa sọ̀rọ̀ lábẹ́ bó ti wù kó rí. Ohun tí a bá ní jẹ má jẹ́ àfihàn mú. Ẹ má jẹ́ ká borúkọ ara wa jẹ́ nítorí ààyè yòówù tá a bá wà. Mo máa ń sọ ní gbogbo ìgbà p'Ọlọ́run ló ní ọgbọ́n ìmọ̀ àti òye ló sì ní déédéé. Ṣùgbọ́n ká máa bẹ̀ ní gbogbo ìgbà kó dákun dábò kó má fi wálẹ̀ láwa nìkan kó má jẹ́ kéṣù ẹ̀ṣẹ̀ kó wọnú wa. Lágbára Ọlọ́run bá ìbànújẹ́ ò ní pàgọ́ sẹ́dẹ̀ tèmi tìyín kí máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹni ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá CP Lánre Ògúnlọ́wọ̀ PhD pé wọn kò ṣe takuntakun kí fi ẹ̀yà lẹ́ka tó ń rí sọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá yẹn ó sì dára mọ́ láti gbogbo àwọn sọ̀ǹgbé wọn Piro Prince gbogbo yẹn pátápátá ni mo kí láì yọ ẹnikẹ́ni sílẹ̀. Mo kí alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà CSP Ọmọlọ́lá Òdùtọ́lá láti gbogbo àwọn tí wọ́n wà lẹ́ka náà wípé wọn kò iṣẹ́ ìlú àní fi tiwa ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ẹ kọ́mẹ̀tì ẹ like ẹ share àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣírí ẹ má gbàgbé láti subscribe. Kí ni orúkọ yín? Ibrahim Abdullahi. Ẹ tó bí ọmọ ọdún mélòó báyìí? 36. 36. Iṣẹ́ wo lẹ ń ṣe? Security bo ni ẹ? Sabitec bọ̀ ọ̀nà méjì náà mò ń ṣe. Mò ń ṣe night ń bẹ̀. Mo dẹ̀ lọ ṣe morning ní ibì kan. Níbì kan. Kí ló kọ bẹ́ẹ̀? Mo ń ṣe ní Kenta. Kenta. Ìlú wo ni àwọn ibi tẹ́ ẹ̀ sọ yẹn wà? Kò jìnnà síra wọn náà 300 ni mo fi mọ́ wọkọ̀ wá síbi. Ìlú wo ni Kenta tẹ́ ẹ̀ sọ yẹn? Ṣé lábẹ́òkúta ń bí nàbí? Abẹ́òkúta ó wà ní Kẹ́túndé Mòwe. Kátó-dé Mòwe. Ojú ọ̀nà lẹ máa yà Kẹ́túndé Mòwe kò jìnnà sí Danko náà. Ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa. Ibi tẹ́ ti ń ṣe security alẹ́ yẹn ìlú wo nìyẹn wà? Danko nìyẹn. Danko. Ó wà lábẹ́ Ṣàgámù láwọn. Makun. Ok. Ibi tẹ́ ti ń ṣe tàárọ̀ yẹn ṣé Ṣàgámù náà nìyẹn náà wà? Ìyẹn
láti ibẹ̀ yẹn síbẹ̀ 300 ìyẹn ó wà lọ́ndà Mòwe Okay. under Mòwe nìyẹn wà. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá? So mo ń ṣiṣẹ́ ní Sabitech. So bá a ṣe ń ṣiṣẹ́ ní Sabitech, ọwọ́ ìparí ọdún yìí ní kinní náà ṣẹlẹ̀. Àwa mẹ́rin là ń ṣiṣẹ́ ń bẹ̀. So a ní aṣíwájú ń bẹ̀ ẹ̀ tó ń jẹ́ Ahmed. So Ahmed, èmi, Ibrahim, Paul Joshua, Moses, àwọn mẹ́rin nìyẹn. Okay. Ta ló wà ní aṣáájú ẹ̀yin nínú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yìí? Ahmed náà ni because Okay. a bá ń di iṣẹ́ náà. Okay. So àtọ́dún yẹn parí nínú December yìí náà ni ó lóun fẹ́. December ló tó kọjá bí? Yes, ó ní ká kó materials, ó lóun fẹ́ kó jáde. A dẹ̀ ní pé kò sí problem. Ṣé wọ́n ní rí àbí wọ́n ní mọ̀? Ó ní kò sí wàhálà, ó máa mọ bó ṣe máa gbé jáde. Kò sí problem. So ó ṣe tẹ̀kan, ó padà fún wa ní change kan. Ó ṣe tẹ̀kan. Ní ẹ̀bà tó ṣe ta kọ́kọ́. Ó ti tẹ́lẹ̀ kejì, ẹ̀ẹ̀mejì ló ṣe lẹ́yìn ìgbà yẹn. So ni engineer wa notice pé wọ́n ti fọwọ́ kan ọjà. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ìyẹn ní December ọdún 2024. Iṣẹ́ wo lẹ̀yin kọ́ gbogbo tẹ́lẹ̀? Iṣẹ́ tèmi kọ́, mo ń ṣiṣẹ́ ewúrẹ́ tẹ́lẹ̀. Ewúrẹ́ mò ń tà tẹ́lẹ̀. Ewúrẹ́, okay. Ìgbà tí mo kúrò ńbẹ̀, ìgbà tí bàbá kú, ìyá náà kú, mo tún kúrò ńbẹ̀, mo struggle lọ sí Edo. Kódà iṣẹ́ security tí mo ń ṣe yìí, àwọn mọ̀lẹ́bí gan wọn mọ̀ pé ilé ayé ti rí bẹ́ẹ̀ sí mi pé mo padà sí ń ṣiṣẹ́ security because epo ni mò ń tà. Epo pupa. Mo níyàwó, mo lọ́mọ 5 gan. Àbúrò mi tó wá lénìí, èmi mo ṣe ìyàwó fún ní Edo. Mo ní ṣọ́ọ̀bù 2 tí mo kọ́kọ́ ń tà. Lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run ṣínà, cause a week màá rajà 20 million, 15 million, èmi tẹ́ ń rí yìí. Epo pupa, màá ra full tank, wọ́n send owó sí mi, màá ra látọ̀rẹ̀, Ọ̀rẹ̀, Oǹdó dé Edo. Kò sẹ́ni tẹ́ bá dákọ̀ Ibrahim, èmi mo kéré nínú wọn. Epo ni èmi ni. Kano mo mọ́ send ẹ̀. Kò sígbà tí wọ́n máa dé ṣọ́ọ̀bù mi ẹni bá bí mọ́tò 3, 4. So but business, owó náà ò ní dúró. A máa wá mi, àwọn tó máa threaten mi, máa scatter business náà. Àṣemáṣe làwọn èèyàn ń ṣògùn sí business náà tó jẹ́ pé tí n bá ṣe, màá rò pé bóyá mo gain 300 àbí 500. Kọ́ mo lè gain 500 lọ́jọ́ kan t'Ọlọ́run bá pèsè 300. But at last mi ò ní rí kankan. Mo kúrò ńbẹ̀, mo padà, mo tọ́dún kan mi wá síbẹ̀. Àwọn family mi tún ní kí n padà. Wọ́n bá mi ṣàdúrà, mo tún padà. The same thing. Mo padà síbẹ̀ this is ẹ̀mẹ́ta nìyẹn tí mo fi padà. Because ìgbà yẹn tí mo padà gan, màá kàn jáde, màá rìnrìn àjò. Manager tí mò ń ṣiṣẹ́ Sabitech, because èmi àti àti ń jọ ṣiṣẹ́ kó tó dìgbà pé wọ́n kó wa síbi tán wà bí nísìn. Kí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Upper last year, mo sì lọ sí Edo. Ìgbà tí kinní yẹn rújú, mo fàbúrò mi kalẹ̀ síbẹ̀, ìyẹn tó wá mi wá, èmi padà síbí. Ìgbà tí mo padà síbí, òun náà ló pè mí pé kí n wá ṣe security. Mi ṣe rí, kì í ṣe iṣẹ́ mi. Èyí tí mo ṣe, ìkejì tí mo ṣe gan, mo ń wálé ni. Kí lórúkọ ẹni tó pè é kí wá ṣe security yẹn? Ìyẹn Matthew. Okay. Ìyẹn ni manager yẹn? Ìyẹn ni manager ni. Okay. Ó mọ̀ wá mi. So ibi tí mo wà gan tí mo ṣiṣẹ́ ìkejì yẹn, mo ń wálé ni, mi ò rí ilé gbà.
wọ́n wá fi ní pé sáìtì kan wà estate tí bá lè wà níbẹ̀ wọ́n á dẹ̀ máa fún mi salary mo ní mo dẹ̀ lọ gba mo ti kó 50,000 kalẹ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ kó gba 50,000 ìdí nìyẹn tí mo fi bẹ̀rẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀. tó ṣe pé àárọ̀ lẹ máa ń wà ńbẹ̀ yes yẹn àárọ̀ ẹ bá àwọn kúrò ẹ wá wá yes sí yes ibi àwọn lálẹ́. yes àwọn èèyàn mi wà níbẹ̀ tí mò ń jẹ́ kán gbé bẹ̀ because yàrá méjì room and parlour mo fẹ́ nìkan tó ń rẹ́ǹtì ẹ̀ ó tún ní yàrá méjì lọ́wọ́ ìsàlẹ̀ because ilẹ̀ náà tóbi bíi 30 acre ni mo tún fẹ́ nìkan bẹ̀ so àwọn yẹn wà níbẹ̀ 24/7 so bí n bá jáde lọ ṣiṣẹ́ ń ta gan mi mind ìdí nìyẹn tí mo fi ní opportunity láti wá ṣiṣẹ́ síbi tí mo ń ṣiṣẹ́ yẹn. Ijọ́ tí Ahmed sọ wípé òun fẹ́ kó ẹrù jáde lákọ̀ọ́kọ́ yìí tó ṣàlàyé fún un kí ló dé tẹ̀yin ò ṣàlàyé fún Matthew tẹ́ sọ pé ó mú yín wá ṣiṣẹ́ ń bẹ̀. ṣe ìṣòro because ó ti ń bá wa sọ 7 months mo wà bẹ́ẹ̀ náà ní corporate fún ọlọ́run kan kọ̀ ni 7 months oṣù méje mo ń ṣiṣẹ́ ń bẹ̀ Matthew dẹ̀ mọ̀ mi èmi ń ṣiṣẹ́ security bí ò bá ṣe condition bí mo gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín Ibrahim bí èmi ó ń yà wọ́n lẹ́nu àwọn family mi kan pé Ibrahim ń ṣiṣẹ́ security tí n bá ti fẹ́ tí n bá ti blow 10 million ṣe owó lójú tèmi 10 million skin change ni mo ṣe kéré yìí bọ́lá ń ṣe kọ́ nìyẹn. Èló làwọn owó tó ti wá fún yín nínú gbogbo àwọn. gbogbo owó tó fún mi kò lè kọjá 20,000 ọ̀la kò lè kọjá 20,000 gbogbo. àti kíní àti kejì àti mélòó lè yes ṣe lójú yín. òun ló ń kó jáde mà bá a ṣe jọ gan lọ òun ló ń ṣàpèjúwe ibi tó ń gbé gbà àwọn àna company mo lè sọ fún yín pé ọlọ́kadà tó ń dakọ̀ wà láàmì mọ́ mi rí rí àwọn tó ń gbà mi rí wọn rí Paul Joshua gan òun náà kò rí rí àwọn wà nù ọgbà. ọmọ olùkó lẹ́yìn. ọmọ Kánò ni mi bọ̀ wọ́n bí mi sí Ìbàdàn. ok ní Yorùbá ṣe dán dáadáa báyìí. wọ́n bí àbúrò mi gan ká ní pé ẹ bá ń bìbà ẹ lè ní pé Haúsá nìyẹn gbọ́ Yorùbá jù mí lọ ìyàwó mi náà tó bá ń sọ̀rọ̀ ẹ lè mọ̀ pé. so lọ́rọ̀ kan nísìnyí Ahmed ni ó ń ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n àjọ since that wà nú ẹ̀ a lè deny àti fún corporate because tá a bá corporate. ọtí bẹ́ẹ̀ náà nìyẹn òun ló ń ṣe bọ̀ òun ló pè yín sí. yes. ẹ lè jẹ́ pé wá pé láti bí oṣù méje tó ti ń pè yín ẹ̀ dáhùn bọ̀ létà lẹ padà gbà pé. kódà manager ẹ̀ gan wọ́n ti mọ̀ pé ó ń ṣe tẹ́lẹ̀ ká tó dé because òun kọ́ ni manager tẹ́lẹ̀ òun kọ́ ni manager tẹ́lẹ̀ ìgbà tẹ́mi mọ̀ kò tí wọ manager ibi tẹ́mi àti mọ̀ tí mo ti mọ̀ èmi ni the first person tán pé kí n bá wọn kó àwọn èèyàn wọn kán máa já kọ̀ǹtẹ́nà which is ìgbà yẹn ládùúgbò àkán tó kúrò bí. tó wà tẹ́lẹ̀ wà tẹ́lẹ̀ yẹn èmi ni the first person tán kó bí 20 kọ̀ǹtẹ́nà wọn lọ káwọn Haúsá wọn bá wọn load wọn bá wọn já ẹrù yẹn àtìgbà yẹn èmi àti ẹ̀ láti mọ̀ mọ́ra àtìgbà yẹn gan manager tó wà ń bẹ Mr. Sam ló tún promise mi Ibrahim fọkàn ìbàlẹ̀ máa staff ẹ̀ because mo ti ní knowledge lórí iṣẹ́ wọn yẹn irin yẹn bó ṣe ń wá nù kọ̀ǹtẹ́nà màá sọ fún pé báńdù pieces mélòó ló wà ń bẹ Ọlọ́run ti jẹ́ kí n mọ̀ ìkan náà so Ọlọ́run ò kọ̀ ìgbà tí mo padà láti Ẹdó gan tí mo padà tán ní pé wọ́n ti padà wá sí Danko Mr. Sam gan tún sọ fún mi pé Ibrahim as I promise you will be staff but once mi mọ kí ló tó because bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn náà bóyá wọ́n budán ni bí mo ṣe gbọ́ wọ́n sáàkì wọn lórí iṣẹ́ náà so ìgbà tí wọ́n sáàkì wọn lórí iṣẹ́ ni wọ́n fi Matthew wá ṣe manager. yes because òun náà ló mú Matthew wá Matthew ó wá pè mí since èmi àti Matthew ti close wá ní Ibrahim tó bá rí staff ṣé ó máa ṣe security. ìdí nìyẹn tí mo ní kò sí problem since tó jẹ́ pé ibi tí mò ń ṣe yẹn àárọ̀ ni alẹ́ yẹn mo láwọn èèyàn tó wà ń bẹ̀ àwa wà ń bẹ̀ because ilẹ̀ nìkan ni kò sí kankan tí mo sọ ọkọ̀ méjì tó wà ń bẹ̀ bátìrì ẹ̀ ó wà nù yàrá tí mo sùn àwọn ọ̀rẹ́ mi dẹ̀ ni wọ́n wà nù yàrá náà so mi mind pé bóyá kinní kan máa ṣẹlẹ̀ ìdí nìyẹn tí mo fi corporate tí mò ń ṣiṣẹ́ ń bẹ̀. ìyàwó yín kan bolo wà. ó wà ń Ìbàdàn ó ń teach.
child. pẹ̀lú àwọn ọmọ yín lọ́dọ̀ ẹ̀. Yes ma. Ìyàwó mélòó lẹ fẹ́? Ìyàwó kan ni. Òkè ṣé òun náà dẹ̀ bí gbogbo àwọn ọmọ yẹn fún Òun ni, yín? òun ni. Kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí? So ìrànlọ́wọ́ ni kán ràn mí lọ́wọ́ because kì í ṣiṣẹ́ mi. Àdúgbò tí mo wà, àwọn Yorùbá náà ń wá èdè wa ò papọ̀. But dáadáa tí mo ń ṣe sí wọn, cause mo jẹ́ ẹni tó jẹ́ pé tí n bá ti kúrò ńbẹ̀ yẹn, tí n bá ti wọnú ọgbà yẹn, tẹ́ bá ti rí pé mo jáde 60 lù, mò ń bọ̀ wá síbẹ̀ yẹn nìyẹn. Mi ò lọ́rẹ̀ẹ́, pásítọ̀ yẹn tẹ́ rí yẹn àti mọ́ra, mò ń kí ilé ẹ̀ ò jìnnà síbi tí mo wà. Ìyẹn chairman association yẹn, òun náà gan, òun ló dúró fún mi ní ibi tí mò ń ṣe yẹn. Iṣẹ́. Yes, òun ló dúró fún mi bí ẹni tó mọ̀ mí because ìgbà tí mò ń ṣiṣẹ́ labourer náà níbẹ̀ kí n tó get ibẹ̀ yẹn, òun ló máa ń yá mi ní wheelbarrow, màá dẹ̀ dá padà fún, ó mọ̀ mí. So mi ní problem. Ìbàdàn gan tí n bá lọ sí Ìbàdàn, tí n bá wà nílé, tẹ́ bá ti rí pé bí n bá lọ ra provision táwọn ọmọ máa jẹ, mo wà nílé, wọ́n mọ̀. That is why ìgbà tí wọ́n sọ fún wọn pé báyìí báyìí ṣẹlẹ̀, làwọn náà ló ń dùn wọn. Lọ́rọ̀ kan, ẹ fẹ́ kí ìjọba kó ṣíjú àánú wò. Kán ṣíjú àánú kọ́rùn fún mi because kì í ṣe ìwà mi kọ́. Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Ibrahim Abdullahi. Ẹ ṣeun.